ká mọ múra ìṣẹ̀ṣe lọ sí school gẹ́gẹ́ bí àwọn Mùsùlùmí náà ṣe máa ń wọ ìjáàbù lọ sí school. So ọ̀rọ̀ yìí ni mo gbọ́ tí ẹ̀gbọ́n Dìdìnrín ìwọ̀n inú igbó yìí tí ń sọ lórí page ẹ̀. Èmi náà sì wá rí ṣìṣe kódà pé ó mú làákàyè dání lọ́dọ̀ àwọn òpònú bíi titi ẹ̀. Àkọ́kọ́ náà gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní kíá kéèsì, ó ti yé, ẹ̀yin èèyàn mi tí n bá ti ń drop àwọn kiní yìí, ìrànlọ́wọ́ tẹ́ mọ̀ ṣe fún mi ní wípé ẹ máa bá mi repost, ẹ sì máa bá mi share. So àkọ́kọ́ náà ẹ̀yin tí ẹ bá ń bẹ ní kíá kéèsì tí ò bá ti gbọ́, ṣé ẹ̀ ń gbọ́? Mùsùlùmí ti mú ìjáàbù gẹ́gẹ́ bí ìmúra wọn. Kò síbi tí wọn ò lè lo ìjáàbù lọ, kò síbi tí wọn ò lè gbé ìjáàbù wọ̀. Àti kò sí ọ́fíìsì tí Mùsùlùmí ò lè gbé ìjáàbù wọ̀. Kò sí ọ́fíìsì tí Mùsùlùmí ò lè gbé ti lọ lo ìjáàbù, kò sí ẹ̀ sí. Àfi tí wọ́n bá sọ pé àwọn ò gbé oníjáàbù ló kù. Débi pé fún gan nínú àwọn agbábọ̀ tó jẹ́ Mùsùlùmí, wọ́n ó ti lo ìjáàbù, wọ́n ó ti fi sábẹ́ aṣọ níbi tó yẹ kí wọ́n ti kọ ìjáàbù nìyẹn. Wọ́n ó ti fi sábẹ́ aṣọ. Ẹ wá bá wa bèèrè lọ́wọ́ àwọn aláṣìṣe pé ǹjẹ́ àwọn aláṣìṣe ẹgbẹ́ wọn tí wọ́n ń play ball ní Europe, America àtàwọn country tó ṣẹ́kù, ṣé wọ́n ń pa kájà lórí field? Àwọn aláṣìṣe wọn tí wọ́n ń ṣiṣẹ́ ní báǹkì àtàwọn ilé iṣẹ́ ńláńlá, ṣé wọ́n ń pa kájà ńbẹ̀? Ṣé wọ́n ń gbé eégún lọ sórí field? Ṣé wọ́n ń gbé eégún lọ sí àwọn ilé iṣẹ́ ńláńlá yẹn? Ǹjẹ́ wọ́n máa ń gbé eégún jáde lọ́jọ́ lásán? Tí ó bá ṣe tí wọ́n bá ní ọdún ìṣẹ̀ṣe, ọdún orò àti àwọn ọdún òòṣà wọn, ǹjẹ́ wọ́n máa ń múra ìṣẹ̀ṣe yẹn jáde lọ́jọ́ lásán? Ká ní ìmúra, ká ní àwa náà ọjọ́ ọdún ilé àti ìtúnu àwẹ̀, ọdún Hajj àtọjọ́ Jímọ̀, ká ló la máa múra ìmúra ẹ̀sìn ni. A gbọ́, but àwa ti sọ yẹn di uniform, kò síbi tí a lè gbé lọ, kò síbi tí a lè wọ̀ lọ. Ǹjẹ́ àwọn náà ṣe ti wọn bẹ́ẹ̀? Kò sí ohun tí ń jẹ́ ìmúra ìṣẹ̀ṣe. Ìmúra Yorùbá ló wà. Ohun tó náà jókòó fò sínú igbó tí ń sọ̀sọkúsọ. Ìmúra ọrùn ẹ̀ kò sí ìmúra ìṣẹ̀ṣe, ìmúra Yorùbá ni. Kí ni ó mú òun náà pa kájà, kó da ìlùbọ́ sójú, kó so ìyẹ́ mórí, kí gbogbo yín máa wọ jáde bẹ́ẹ̀ ká sọ pé yá lóòótọ́ o, ẹ nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe. Ìgbà táyé tí ìṣẹ̀ṣe useless lórí media yìí láti around 2019 sí ìsìn, wọ́n lẹ́kàn dédé máa rí wọn tí wọ́n kàn dédé máa ṣe ìṣẹ̀ṣe anyhow. Tẹ́lẹ̀ láwọn bàbá ni, ó ti gbogbo nǹkan pẹ̀lú ìgbà àtàsìkò ni. Gbogbo nǹkan pẹ̀lú ìgbà àtàsìkò ni. Ẹni bá ti kàn dédé máa rí gbogbo àwọn Ìyá Ọlọ́ṣun, Ìyá Olórìṣà, gbogbo wọn tí wọ́n kàn dédé róró, tí wọ́n máa ṣeré káàkiri gbogbo ìlú. Ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Tó bá ti rí wọn, ẹ ti mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe ní ṣíṣe nìyẹn. But àwọn eléyìí wọ́n ti sọ gbogbo ẹ̀ di lórí media. So school tó sọ pé òun ò fẹ́ káwọn máa lo ìjáàbù tí ó sì ṣe school ìjọba. Ẹ̀yin Mùsùlùmí, kàdé àfi máa fi fa wàhálà. Kí ló tẹ̀ máa rọ́jú withdraw àwọn ọmọ yín kúrò níbi tí wọ́n pa àwọn ò gbà jáàbù? Ẹ máa gbé àwọn ọmọ yín lọ síbi tí wọ́n ti ń lo ìjáàbù. Kálàáfíà bá lè máa jọba. But torí pé ẹ ti wá gbé wọn lọ sí kóòtù, ẹ ti wá win kéèsì, àwọn aláṣìṣe náà wá dìde pé àwọn náà máa múra ìṣẹ̀ṣe. Ẹ sì béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ wọ́n máa ń múra ìṣẹ̀ṣe wọn jáde tẹ́lẹ̀? Ǹjẹ́ wọ́n máa ń múra ìṣẹ̀ṣe wọn jáde tẹ́lẹ̀? So ẹ̀yin kàn dédé wáyé wàhálà, kẹ́kàn fa wàhálà, gbogbo nǹkan tí ò ṣe é ṣe kẹ́ sọ pé ó ṣe é ṣe. Tí wọ́n bá wá bí yín dá, ẹ má gbé eégún lórí ọmọ yín kó máa gbé eégún lọ sí school. Ẹ ṣòfò ni. So tó bá pé wọ́n múra ìṣẹ̀ṣe yín jáde tẹ́lẹ̀, a gbọ́, but ẹ̀yin náà ó múra ìṣẹ̀ṣe yín jáde àfìgbà tí ẹ bá tó ní ṣíṣe níbi ìṣẹ̀ṣe. Kí ló dé a fi wá yí mọ́rùn school? Káwọn ọmọ yín máa pa kájà, kí wọ́n máa so ìyẹ́ mórí, kí wọ́n máa da ìlùbọ́ sójú àbí? Kéléégún máa gbé eégún lọ sí school. Kólóńdè mọ́ kólóńdè, òǹdè rẹ̀ kọ́ra lọ sí school. Kọ́lọ́rẹ́ náà mọ́ mú ọ̀rẹ́ lọ sí school. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin ojúlówó ọmọ òfò tẹ́ ẹ pera yín lọ́mọ oníṣẹ̀ṣe rédèrèdè.